tún kí gbogbo àwọn olólùfẹ́ wa jákèjádò àgbáyé ẹ kú dédé àsìkò yìí Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ tún wò lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Gbogbo wa la mọ̀ pé ohun tẹ́lòmíì fi ń sunkún làwọn kan fi ń bá a ṣẹ̀rínrìn, ohun tí àwọn kan sì fi ń ṣẹ̀rínrín ló ń pọmọ ẹlòmíì lẹ́kún. Èyí ló díá fún ohun tó ṣẹlẹ̀ sí òṣèré ilẹ̀ wa Dayọ̀ Amusa. Ṣùgbọ́n mo ní wòlíì Fẹ́mi Wahab lójú òpó wa ń bí. Mo kí yín o, ẹ kí àwọn tó ń wò yín jákèjádò àgbáyé ká tó tẹnu bọ̀rọ̀. Kí yín olóòtú àti gbogbo àwọn tí ẹjọ́ wà ní stúdíò ńbẹ̀. Ẹ ṣeun. Àti gbogbo àwọn gbọ́ káàkiri àgbáńlá ìgbòho wa. Ẹ ṣeun. Àjíǹde ara máa jẹ́. Àmín. Wọ́n ní fi wá ṣẹlòmí. Àmín. Ọ̀pá yóò ní bá wa tẹ̀bí tara ní orúkọ Jésù. Àmín. 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 Tọ́ ẹ ṣeun, ẹ ṣeun. Dayọ̀ Amusa òǹṣèré tíátà tó jẹ́ ìlú mọ̀ọ́ká ni, ṣùgbọ́n ó ṣàlàyé àwọn nǹkan kan tó ti lọ káàkiri táwọn èèyàn sì ti ń gbọ́. Ṣáájú àsìkò yìí kó tó sọ̀rọ̀ làwọn kan ti ń fi ṣẹlẹ́yà. Kódà ọkọ tó fẹ́ ó ní ó lọ padà fún obìnrin míì lóyún nígbà tí oyún ń bàjẹ́ nínú òun, tí àwọn dókítà sì ní àìsàn kan òun ló fà á. Àwọn míì àti ẹ̀ sọ wípé ó ti lórẹ̀ lókun ló níjàre, èsì àbáyọ rẹ̀ ní ó rí yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gẹ́gẹ́ bí wòlíì, kí ni tí ẹ̀yin rí lórí ọ̀rọ̀ yìí o? Olóòtú ẹ ṣe. Ọlọ́run ọlọ́jọ́ ìní kó máa fi wá sí fún ọ̀tá yọ̀. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Yorùbá máa ń pa òwe kan torí ọ̀rọ̀ tèmi máa ń lọ bí òwe ní tí ọmọ Ọ̀yọ́ lèmi. Wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹ́ni tó fẹ́ ni. Wọ́n dẹ̀ discover kínní kan nílẹ̀ ìta wa ń bẹ̀. Wọ́n yẹ kí gbogbo èèyàn kẹ́kọ̀ọ́ yìí. Tí ìṣòro bá báyàn, ẹni tí ò gbọ́n tó yẹ máa gbà ẹ́ lámọ̀ràn. Nǹkan gbọ́n táwọn gan ò lè wá ní kí wọ́n gbàrú ẹ̀. Tó bá ṣẹlẹ̀ sáwọn tó wá ń kà ó ní kí n gbàrú ẹ̀ gbà á kí bó ṣe má ríre. Ayé Ọlọ́run kò ṣàánú wa. Ṣẹ́ríjọ́ tí mo kọ́kọ́ nígbà tí ẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ ṣe hàn pé ẹnìkan sẹ́ǹdì kínní ẹ̀ sí mi ẹ̀ pé kí ló lè gbé èèyàn gbà pé Ọlọ́run ẹ̀ sáà jọ ìmọ̀ àwọn èèyàn. Wọ́n sẹ́ǹdì kínní wọ́n rí sí wọn á wò pé wọ́n ní kẹ́ wà ní obìmọ̀ fún. Ṣé yẹn sì wọ́n kọ́kọ́ sọ nígbà kan bẹ́ẹ̀. Nígbà ọ̀yá àwọn kan tún ní ọlọ́ ṣe kínní kan tẹ́pẹ́ yẹn kan máa lóyún báyàn lóyún ẹ̀ ní. IVF. Wọ́n pè ní bí ẹ náà èèyàn yàtọ̀ eléyìí ẹnìkan ló máa lóyún pé wọ́n ló ní. Mo ti mọ̀ ọ́rú ẹ̀. Kò sí nǹkan tó ń sọ tán torí ẹ̀ mo máa ń sọ fún àwọn ọmọ ìjọ mi àti gòkè kò yí sí o challenge tó àdúrà àti gòkè nítorí pé celebrity lẹ́rìn yẹn o wọ́n máa ń tanná wò yàn dì ní. Ọ̀dà tó fẹ́ gbégbá òṣèlú ni wọ́n á pàtàn tó bá yẹ ẹ̀sùn rí fún o tí wọn ò tiẹ̀ gbọ́njúmọ̀ wọ́n á pàtàn ẹ̀ fún torí ẹ̀ ní wọ́n fẹ́ lọ sókè ó gbọ́dọ̀ ti múra wọ̀ sí gbọ́dọ̀ ká ó ti gbẹ́rẹ́ síta already wọ́n á tanná wò ẹ̀ ó ṣe rí ẹ̀ sátìlẹ̀ ṣùgbọ́n nígbà tí kíní yẹn ṣẹlẹ̀ tí èmi gbọ́ kíní yẹn ní tí Ọlọ́run sọ fún mi ni wípé báwo làwa èèyàn kì í ṣe báyàn ìyọ̀mọ́ kan rí ṣé ọmọ tí wọ́n sọnù ni àbí àwọn ń wá oyún tí wọ́n rí àbí wọ́n gbé lọ sí court kí là ń tọ́nà wá eré ẹni ẹ wo olórin kan kọrin kan wọ́n ń pè lóyún Pàṣọ Àlàbí ṣé wọ́n àwọn olóńtẹ̀ wò yẹn ẹ má rò fún ọkọ̀ kan tó ń ṣe o ó ní ẹbọ níre yọ kíre yín lè tẹ̀ yín lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ló tẹ̀ rí ń ta lẹ́nu ṣé ń gbọ́ tí ìyà ń jẹ wọ́n rí pé wọ́n ń bínú ọlá ẹlòmíì ni o. Torí pé wọ́n ń bínú ọlá ẹlòmíì ṣe wà nù. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Torí pé kí ni tó bá nàkọ ayọ̀ kan sọ́mọ́lá kejì èyí tó kún bọ̀ àsọdọ̀ ẹ̀. Mo sọ̀rọ̀ kan fáwọn kan nígbà kan ṣe rí ká tó lè bá àwọn òyìnbó yìí kì í ṣayé tiwa ṣé mo tó fà á Ọlọ́run ní òun máa bẹ ẹ̀ṣẹ̀ rẹ kẹrin wò láti àná kẹrin ṣe díẹ̀ náà ìyẹn kẹrin sí ọ̀ràn kìíní àwọn bàbá ara bí wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn o. Ẹ rántí pé àwọn náà gbé ẹ ṣe ń kàwé lé ẹ kẹwé wá ká tá à ń sọ òyìnbó yìí àwọn náà rìsíkì náà fún wá sí ìlú wa o
wọn wọ flight kò sí flight nígbà yẹn o èmi àti pé yorùbá lójú ọ̀nà èmi ẹranko burúkú àwọn jẹ wọn gba kéréjì tó kùn tán lọ síbẹ̀ wọ́n tún mọ ògùn dání hospital another wẹrẹ lọ́fẹ̀ẹ́ ni o àwọn hospital yẹn sì bó ṣe jẹ́ pé pásọ ni wá àgbowó ni o torí ẹ̀ èrè bàbá wọn ni wọ́n ń jẹ tí wọ́n yẹn tí ẹ bá débí àwọn máa wà considerate ṣùgbọ́n ìfẹ́ ká tọ́nà wo ọ̀rọ̀ yẹn ju pé ọlọ́run ti bá a ṣe rere kábọ̀ onírè yọ tọ́lá nìkan wàá fẹjú ẹ̀sùn lọ́dọ̀ ọlọ́pàá ní kóòtù pé ó jí àwọn gbé tàbí gbóyún mi sá lọ ọ̀nà tó bá gbà kó gbà rí bá ṣe jẹ́ pé lẹ́gà ṣe tó kàn mí ẹ̀hún ló lọ mọ́ ẹ̀ tí mo kàn fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn. àwọn kan wá sọ wípé ǹjẹ́ àwọn ogun kan lè máa wà nídìí kírú ìṣẹ̀lẹ̀ pé kóyún máa bàjẹ́ nú ẹni kó máa wáyé bí àbí ó kàn máa ń ṣẹlẹ̀ naturally àbí téèyàn ti ṣe sẹ́yìn náà ṣó máa ń tẹ̀l ṣó máa ń fà. ó pọ̀ díẹ̀ bí ètò ìbéèrè yìí pọ̀ ṣé gbàmí láì kí n sọ̀rọ̀ tó ó pọ̀ ìbéèrè tó pọ̀ ni o. ọ̀nà méjì máa lọ fi kà ṣe rí kéèyàn máa jábọ́ lára èèyàn yẹn ohun tó máa ń fà á pọ̀ ní fisikálì. Number 1 n tí èèyàn ń jẹ ó lè má jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn o láti kékeré wá tọ́mù sọ fún mi má jẹ ṣúgà jù má ṣe kinní kan jù má ṣe mú ṣe gbá jù àwọn ní má mọ gógóró mọ́ má ṣe gbogbo nǹkan yẹn tó wá di pé àgbà ń dé a máa affect àwọn organ kọ̀ọ̀kan lára wa. tó wá sọ pé àwọn ìyá kan làwọn kan àwọn 4 ní 6 nìyá wọn bí obìnrin gbogbo wọn àwọn yòókù wọn nìkan ló kù ṣé ọ̀rẹ́ kan náà jọ yàn gbà yẹn nǹkan náà jọ rìn sí wọ́n lè máa jẹ nǹkan náà nínú ilé ìbẹ̀ tó jẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí màmá mu sìgá ń ta kò ní mú lé ṣùgbọ́n kan fi ń ṣe àkàwé ni o àkọ́kọ́ nìyẹn èmi ìgbà tó yẹ pé infection ni ẹlòmíì ò kí ẹ̀ láti tọ́jú ara ẹ̀ àgbà tó bá ti lò ó lọ́wọ́ wọn rántí ìwé kan tá a kà bá kékeré wọn ń pè ní rẹ́rẹ́rún ṣé rí ìwé yẹn báyìí wọ̀ kó máa padà dèèyàn ó ti lọ kó àrùn tó burú níbàálòpọ̀ ó wà tó hafẹ́ tó obìnrin míì tí òfin ní rí oyún tó yàn máa jábọ́ lára ẹ̀ tí a ti kó àrùn tọ́lẹ́ẹ̀tì ìgbà tó ń ṣe menstruation lọ́wọ́ àǹtà ló ń wo òun ọ̀jọ́ látàárọ̀ wàhálà yìí pọ̀ kò ní rántí pé ẹ̀mí lè máa fi náwó tọ́wọ́ yẹn bá dé. Another one ni pé ẹlẹ́mìí ti ṣẹ́yún àti ní complication kò dẹ̀ ní mọ̀ ṣé ẹ̀rí bẹ́ẹ̀ yẹn oríṣiríṣi ọ̀nà ni o oríṣiríṣi ọ̀nà ni o tẹ bá ń béèrè pé ṣé ọ̀pọ̀lọpọ̀ náà máa ń ṣe bẹ́ẹ̀ tó máa ń rí bẹ́ẹ̀ ara ò rí bákan náà. ara ò rí bákan náà kódà ká ní DNA kan náà kò mí pé system àwọn rí bákan náà o because èrèmí lè ṣẹlẹ̀ mẹ́wàá báyìí wọ́n tún bá a sùn máa lóyún abímọ straight ni èmi àdẹ̀ ṣẹlẹ̀ ẹ̀kan bá lè má lọ́mọ bímọ láyé the same doctor ló yẹ ṣe so the last one wọ́n pè àrùn kan nìyí òun náà tún máa ń fà á tó bá tójú bá ń ṣe èèyàn tẹ́lẹ̀ bá fẹ́ kí ẹ bá all means tó ní ẹ lo àgbo báyìí lóṣù yẹ pé àwọn àgbo yẹn ṣòro ó lò lo àgbo báyìí ó ṣòro ó lò ó ṣeé ṣe kó rí nǹkan yẹn gbàlà ìbẹ̀rù làfẹ́ẹ̀tì nǹkan mí àgbẹ̀ tó bá kí ì bímọ wọn láti wà very careful ọ̀nà tí mo lè sọ ní physical nìyẹn bẹ́ẹ̀ spiritual yẹn tiẹ̀ wá pọ̀ mo sọ̀rọ̀ kan fún yín rí nígbà kan ṣe rí eléyìí bá mi sùn wọn bá tọ̀hún sùn sẹ́ńtọ́ wọn bí tí kí ni ẹ̀ máa padà já sí o because ẹni méjì tó ń tọ́ra wọn ni wọ́n jọ ń tayọ ọlọ́pọ́n ni ọkùnrin ń tóbìnrin obìnrin ń tọkùnrin àwọn bàbá dẹ̀ sọ̀rọ̀ wọ́n máa ń sọ fún wa ńgbà yẹn kódà báàbù náà against ẹ̀ kòránà náà against ẹ̀ kí náà ń pè àgbèrè tó o bá ti níyàwó má bá yàn sùn tó o bá ti lọ́kọ má bá torí irú nǹkan báyìí ni o ẹ̀ wá rántí ẹni tó ń bá sùn ọmọ mi tó ti jáde wá ọyọmọ eléegun lágbolé wọn tó wà pé ọkọ ọjọmọ èkó tó lẹkọọ ni nígbà tó yẹ pé olówó ṣàkan ni wọn nígbà tó yẹ pé ìka ni wọn dilé wọn wọn ọdọ nímọ akọ lówó lọ́wọ́ ní ọkùnrin àárọ̀ nù ẹ gbára báyìí ó ti kọ tí kò tiẹ̀ nìyẹn bóyá agbára yẹn á máa jó yín ẹ mú wọn ọdẹ nímọ. wọ́n á filẹ̀ o ò filẹ̀ o ti fọ́tò òun lẹ̀ o má jẹ̀mú tó ti bá a ní pẹ̀lú bá ẹ ti wọnú ara yín yẹn á máa ṣiṣẹ́ lọ ni o ṣe rí bẹ́ẹ̀. mo dẹ̀ sọ fún yín kan fún yín nígbà tí mo lọ sí ọ̀dọ̀ Ọlọ́run sọ fún mi pé ọ̀rọ̀ kan bí ìmọ̀tò ìgò ni mo sọ fún yín àwọn àti ẹ pé ìkà ni wọ́n pásínálì ìgbéga èèyàn bí wọn nínú tó bá hàn gẹ báyìí wọ́n á fi nǹkan hàn gẹ òdẹ nímọ̀ gbogbo yín bá ti ń wá kárẹ̀ báyìí ẹ̀jẹ̀ là máa lò àti máa fi rí níhùn
lásìkò wọn ní mítìn wọn lọ́hùn ìní àbọ̀ ẹ lọ́wọ́ ó sì bọ̀ ẹ lọ́wọ́ ẹ bá ti gbà kan lára ẹ oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà náà àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn mọ pátí kan là kì í lọ wọn mọ kíní kan nìkan là kì í jókòó sí ẹ wo ayé yìí bẹ́ẹ̀ ṣe wò mí nígbà tó lọ kọ́kọ́ pè mí tó kọ́ sọ fún mi ni pé láti èní lọ ó dé ìwọ̀ fún láti jẹ́ ní tìníta. kó dé ìwọ̀ láti jẹ́ ní tìníta. ó dé ìwọ̀ fún mi láti jẹun níta àtijọ́ yẹn lọ mi lè jẹ kò sí nítorí fún mi tí mo lè jẹ. omi lásán gbọ́dọ̀ mú lẹ́yìn wíyà mo lè lọ sí ilé oúnjẹ kí n ṣe kí wọ́n lọ síbi kan. bẹ́ẹ̀ pé kí n lọ síbi kan kò possible. ẹ lè ṣe pátí kẹrin mi bẹ̀ láyé mo lè wá ní kọ́jú pátí báyìí báyìí láago márùn-ún mo lè wá bẹ̀ láago kan ọ̀sán kí wọ́n gbàdúrà fún tọ̀ kí n fún ọ lẹ́fẹ̀ẹ́ ló máa lọ lé mi. bẹ́ẹ̀ kí n wà mẹ́ tí ó gbọ́ nǹkan yẹn là kì í mọ̀ torí pé kí ni ẹ̀mí òkùnkùn wọ́n dẹ pápẹ́ kiri fún wa ni kéèyàn má rọ́ọ̀lù pé bóbìnrin yẹn ṣe ń gun òkè yẹn àwọn kan náà jọ bẹ̀rẹ̀ àwọn kan náà jọ bẹ̀rẹ̀ wọ́n á dẹ̀ máa ṣá àwọn náà máa wò pé bó ṣe ń lọ bó ṣe wọ́n dẹ̀ máa ní wọ́n máa pè é kọ́ òwò ìhà mi lẹ́nu ìmọ̀ fẹ́ sọ wọ́n á ní ẹni tí ẹ ti bàjẹ́. kò ní kó náà ti wá. kò kọ̀ pété bí bàjẹ́ o. kò kọ̀ bẹ́ẹ̀ ni. kò kọ̀ because òun ti wò pé kò lè dáko mọ́ a dẹ̀ máa wọ́nà dé pé kẹ́yọ́ at the same level so that wọn ò ní máa fẹ́ nìkan gbú ẹnìkan àwọn kan tún wà bẹ́ẹ̀. the last one fẹ́ sọ ń pẹ́ lẹ́yìn ni pé tí ẹ̀ bá ń wá ipò láyé ọ̀rọ̀ sáré o ọ̀rọ̀ sáré o ọlọ́run fi kíní kan hàn nígbà kan lọ sọ́dọ̀ ọlọ́run ní ọdún tó kọjá àwọn ọmọ celebrity àwọn ọkùnrin tó kú bẹ́ẹ̀ pọ̀ gan ọlọ́run tí wọ́n tó pa wọ́n ohun tó pa wọ́n ni pé wọ́n fẹ́ gòkè wọ́n lọ join tó yẹ kán join ẹni pé tó bá àtàkì kidney wọ́n àtàkì kidney because ẹ̀mí òkùnkùn tó máa ń gbàgbé ni ẹ̀ ọlọ́run fi kíní ọwọ́ àwọn ọdún tá a mú ìyàwó obìnrin wọn lọ́wọ́ máa kú oníkílódé oní because gbogbo àwọn ọkùnrin tó ń help wọn yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dé àpò kí àwọn náà máa lo nǹkan fún wọn láti máa gba ògo wọn tó wọn láti wà very careful ọ̀pọ̀lọpọ̀ wọn ti kẹsẹ̀ bọ̀ kí ẹ̀kọ́ kẹsẹ̀ bọ̀ nígbà tí wọ́n fẹ́ dìde rabaraba ẹ̀ lẹ́ ń rí yẹn wọ́n tó kún bá jẹ lọ ọgbọ̀n máa jẹ bọ̀ ọgbọ̀n tó bá jẹ bọ̀ yẹn ọ̀dọ́rọ̀ òun ẹ mọ̀ pé ìmọ̀ bẹ́ẹ̀ ti ṣe àárẹ̀ tó lágbára rí tí má ṣe àárẹ̀ tó lágbára rí èèyàn máa fi ọkàn ara ẹ̀ rò pé àbí nǹkan báyìí ni torí ẹ̀ tí nǹkan ṣe a máa mọ ibi tí kíni ẹ̀ ti wá fúnra ẹ̀ èrè ọkọ̀ a máa sọ fún so rèmí ìtì níbi tí ẹ̀ kó rìn sí tí àbàbà bá wá dé a máa sunkún torí ẹ̀ mo ní pọ́lísì kan tí ẹ̀ bá bá mi ní mínísírì mi tó wá ti bẹ̀ sí sunkún àbáníkọ́ jẹ́ kó jáde ni a sunkún fún mi bí i why are you crying ṣẹ́kùn ẹ̀ fẹ́ sọ ẹkún ò lè help me I don't like emotion tell me your problem and let's talk to God kò máa sunkún gbà tó ń fọ ẹrẹ fa wàhálà kí mo wà ń bẹ̀ ni ìwọ wá solution wa ni ẹkún kan ẹ̀kọ́ ló máa ní kí kọ́lọ́ help ẹ náà tàbí kí n lè take it serious no I take everybody serious mi tẹ́lẹ̀ omi ti rìn dé láyé ìtàn bá sọ fún yáyà ẹ lẹ́nu so ó tún máa ń fa irú nǹkan bẹ́ẹ̀ ẹ ṣe olótù. ó lágbára o lẹ́nu àlàyé ọ̀rọ̀ yín tẹ́ ẹ ṣe báyìí ẹ ti sọ physical ẹ sọ spiritual ṣé méjì yẹn nìkan ni ó máa ń fà á. méjì yẹn nìkan kọ́ ṣùgbọ́n ètò common jù òun ni méjèèjì yẹn. ó dà. tó máa ń fà á náà mi wà. tàbá rí èèyàn kan tó jẹ́ pé irú ipò báyìí lòun ti ń bára rẹ̀ ṣé ojútùú kan wà lọ́wọ́ wòlíì ṣá àbí ilé ìwòsàn nìkan ni torí tá a bá gbọ́ ti Dayọ̀ Amusa ilé ìwòsàn ni wọ́n ń lọ wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí lónírúurú àwọn ìtọ́jú lọ́tún lósì ṣé ilé ìwòsàn nìkan ni àwọn bó ló yẹ kéèyàn yà sí fún tọ́jú. ṣe rí mọ́láàkì ìbéèrè tẹ́ béèrè yìí gbogbo tó máa ń gbọ́dọ̀ káàkiri àgbáńlá yìí mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ yìí dáadáa ẹ má jẹ́ kí pásítọ̀ kan yẹn náà fa sí àkànbáyé yín jẹ́ o. èmi ẹ̀kan fúnra mi ẹ má jẹ́ kí n báyé yín jẹ́. sẹ́yìn máa ń báyé yín jẹ́ ni. tó bá ti mú ẹ tó ń jẹ rẹ sí i màá sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ rẹ̀ fún yín tẹ́yìn bá ti ń lè ń jẹ rẹ sí i tó ń jẹ wá tó ń jókòó lórí iṣẹ́ tó sùn lórí bẹ́ẹ̀dì tó ń wọṣọ bá wọn sọ fún ẹ pé kó o má lo oògùn òun tó ń fẹ́ báyé ẹ jẹ́ ni o. tóògùn tó ń sọ yìí oògùn tó ń sọ yìí náà mẹ́lò ti jáde o torí bẹ́ẹ̀dì ṣé à ń tán lò yẹn inú igi ló ti jáde igi ni aṣọ náà igi kan ló so ìrẹsì the same thing ẹ̀gúsí ṣé ẹnìkan àti kì í jẹun
kò sí. Inú Bíbélì Apostle Paul ó ń sọ fún ọmọlẹ́yìn ẹ̀ kan pastor lòun náà Peter lọ́tí Timothy ó ní take alcohol for your stomach sake ló tó ṣe gbàdúrà fún. ó ní torí ó ní òun máa mu ọtí ó lóun máa mu ọtí díẹ̀díẹ̀ nítorí àìlera òun Bíbélì sọ bẹ́ẹ̀. ṣe ó ló tó ṣe gbàdúrà fún kílẹ̀ àìlera yẹn lọ. ṣé dáwọ́ èèyàn bí nílà kàyé ní o bí wọ́n fún kankan ṣe wá ní o àwọn pásítọ̀ tó ń gbà wọn yẹn kàn jẹ́ àwọn èèyàn ń ronú ni. Apostle Paul yìí òjijì ẹ̀ ó gbé arọ dìde onú báíbù òjijì lásán. ó yẹ wá sọ fún mi ó wá sọ fún pásítọ̀ ó yà mo gbogbooro díẹ̀ orí ìlérí ara ẹ̀ kí ló tí ò ṣe gbàdúrà fún kílẹ̀ ra ẹ̀ lọ. ẹ sọ̀rọ̀ Jésù fúnra ẹ̀ ṣé ń gbọ́ ó bu yẹ̀pẹ̀ báyìí ó bẹ́ tọ́ sí ó fi lé afọ́jú lójú ojú ẹ̀ la ló tó ṣe gbàdúrà fún direct ó ṣàgbàdúrà fún àmìlà tọ́jú pé ní wọ́n lọ kódà ó sẹ́ndì ìsẹ́ndì sùọ́ ìhílẹ́dẹ̀ ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ṣòro tá a ní níbi ká máa sọ pé wọ́n sọ pé who is wọ́n tó jọ Ọlọ́run lọ. who is wọ́n tó jọ Ọlọ́run lọ. bẹ́ẹ̀ ni mo lọ ra kí wọ́n ti ń pè kí n lọ́jà kọ̀nọ́fù làwọn ti ń pè mo lọ ra kí n lọ́jà máa mú láàárọ̀ kó máa fọnú mi ẹnìkan ní mò ń lo oògùn. ṣé gbogbo àdómi nìyẹn ni àmọ́ ọbẹ̀ yàn lórí àbí kí ló mì? ṣé bọ̀ ìgbẹ́jọ́ nọ́mbà wà ṣé tí nǹkan bá ń ṣe yìí mo máa sọ fún ọ ní mínísírì mi lọ ṣe medical check-up ọ̀pọ̀lọpọ̀ kan tó ń ṣe nǹkan tó ń jẹ ní àdúrà ò lè ràn yẹn. àdúrà ò lè ràn. tó ń jẹ ẹ̀wà ni tó ń sọ àárẹ̀ sí ẹ lára wọn gbàdúrà fẹ́ ká àárẹ̀ yẹn lọ tó bá ṣe ń kàn láti máa jẹ̀wà yẹn àárẹ̀ yẹn ò ní lọ. ṣe pé àwọn èèyàn wọn understand bẹ́ẹ̀ tó bá tẹ́rí inú mi dùn sí nǹkan tẹ́ béèrè táwọn máa káwọn èèyàn lè wò ó. ṣé ń gbọ́ àwọn ẹ̀sìn kan wà wọ́n á yẹn wọn lọ sí túmọ̀ ábẹ̀lẹ̀ ọkàn ọjọ́ kan pé ẹ̀yin ṣe stupid báyìí wọ́n ní àti ẹ̀ mo ní ìsọ̀rọ̀ sí ẹ o tètè ẹ̀ bá ládẹ̀ lórí machine sí tẹ̀sẹ̀ kan ṣáàdúrà lẹ máa gbà sí àṣẹṣẹ yẹn papọ̀ bílẹ̀ ìṣe ń ronú báyìí ṣe rí bẹ́ẹ̀ yẹn ṣe tí nǹkan bá ń ṣe èèyàn bí àárẹ̀ bẹ́ẹ̀ yẹn o gbọ́dọ̀ lo méjèèjì papọ̀ ní ìbẹ̀rẹ̀ ní kí ẹ máa ń lo àgbàdúrà fún ẹ torí wọ́n ti bẹ́ẹ̀ ni pé ṣé táàrẹ̀ bá ń ṣe èèyàn ṣe rí àwọn èèyàn òkùnkùn yìí wọ́n máa ń scan èèyàn báyìí ni wọ́n máa scan ẹ báyìí wọ́n á wo ohun tó ń ṣe ẹ́ wọ́n á wá hide síbẹ̀ tó bá lọ hospital nìkan wá kú ṣùgbọ́n tó bá gbé wọ́n ń bá ẹ tíì kí lọ hospital wọ́n máa ń fi àdúrà jagun ní tó há sí tó fara pamọ́ náà ogun tó ṣe yẹn kò ní ráyè. tàbí tó fẹ́ gbàgbé wọlé. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kò ní àwọn wọ́n máa scan ẹni ṣebí pásítọ̀ mi kan lọ sí èmi mo train ẹ prophet lòun náà ó wà Port Harcourt mo ní báyìí sọ̀rọ̀ kò sí Yorùbá ní àwọn ọmọlẹ́yìn mi ni ìjọ kẹrin tó délé láti ìdodo ẹ̀ dorúkọ ẹ̀ báyìí wọ́n dẹ̀ fẹ́ padà láì méjèèjì ni o kò sí tí ò ṣe tán ọjọ́ kìíní ọjọ́ kìíní ọjọ́ kẹta ọkọ̀ ní man of God ẹ gbà mí òun kúrò mo ní kí ló dé ìyàwó òde pè mí ó nìkan báyìí mo ní kò bá ti pè mí mo ní kò sí problem Ọlọ́run ò kí ni ká ṣe Ọlọ́run ní kí ni kó mú yọ wọ́n á kò fi yọ síbi àárín ìdodo ẹ̀ wọ́n á gbàdúrà sí wọ́n máa fi tó wọ́n náà wà kí ni yẹn pòórá ṣẹ̀kẹ̀ṣẹ̀. ó pòórá. bẹ́ẹ̀ ni mo wá sọ fún mo ní ọ̀gbẹ́ni nǹkan báyà lọ́ra o kó máa mú mo ní ní tó ń ṣe ẹ́ nǹkan báyìí ló fà á ṣùgbọ́n ayé yé sínú ẹ̀ ni o tí ẹ bá rí nsìn òjọ̀sẹ̀ kan ló bẹ̀ sí jọ́ọ̀gì ẹni tí ò lè dání mọ́ ìránṣẹ́ Ọlọ́run là ń sọ ń pa ẹ̀ yìí o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn kì í sábà understand ṣe rí physical hospital wà òkè ṣùgbọ́n má jókòó lórí bẹ́ẹ̀dì kọ́mítà ti wá yẹn ìkápọ̀ o ìyá mi máa ń sọ kínní kan pé Africa continent we are rich in wickedness. Rich in wickedness. Afri nínú ìkà. Yes. Africa. Bẹ́ẹ̀ni. Afri nínú ìkà. Are rich, are free, we are wealthy in bad thing. It's true. So ó ti lọ káàkiri bóyá sọ yẹn kò parọ́ ṣùgbọ́n ẹ wo ẹnìkan sọ̀rọ̀ kan fún mi níjọ́ kan tó máa tó yà mí lẹ́nu gidigidi gbogbo tó bá ń gbọ́ mi dáadáa o torí àwọn èèyàn kan wà tẹ́ pé wọ́n lè fi mí lẹ̀ torí ọ̀tún máa bá sọ fún wọn ṣe rí
mo discover kan ilé ayé tá wà ń bẹ̀ mo discover fẹ́ nìkan ṣe rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn mọ step tẹ́ kàn take wọ́n ti máa ní problem tó bá ti wá kọjá agbára wọn báwọn tẹ̀ wá ké jáde wọ́n dẹ̀ ní òwe níbẹ̀ máa sọ bó ṣe yẹ kí n sọ èmi àtẹnìkan ká níbejì ni wá ààrẹ kan ṣe ọ̀tá mi fún ọdún 10 ìkejì mi mọ lọ́dún ló ti bímọ ń gbà yẹn o ṣé tí máa mọ tèmi lọ́dún 11 láti ṣe mí èyí náà máa jọ wà possible náà èèyàn ló ń ṣera ẹ̀ ẹni tí ó bá rí i pé nǹkan kan ń ṣe òun tó bá ṣe ń tẹ̀lé ọ kó má kàn gbé nǹkan má lo oògùn ṣùgbọ́n wọ́n ti ní pé má fi Ọlọ́run lẹ̀ má fi Ọlọ́run lẹ̀. ẹ ṣeun kí á tó wá máa káàdì ẹ mo fẹ́ béèrè ìbéèrè eléyìí láti máa fi káàdì ẹ lọ́pọ̀ ìgbà tí ọkọ àti ìyàwó bá fẹ́ra wọn kì í ṣe pé bóyá wọ́n ti sáré lóyún lójú ẹsẹ̀ ṣùgbọ́n bí àsìkò ṣe ń lọ tọ́dún gorí ọdún tó bá di wípé obìnrin ò bímọ kò lóyún tàbí oyún ń jábọ́ bírú ti Dayọ̀ Amusa yẹn torí ńgbà tó yẹ ọkọ ń padà lọ fẹ́ lómi lóyún ọkùnrin tó lọ gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ṣé a lè sọ pé ìkànnì àbí káyẹn láwòpó kárí láì ọkùnrin dáadáa ni. ìgbéyàwó ṣíṣí ló wà oríṣiríṣi ẹ̀sìn ló wà nínú ẹ̀sìn kò sí tó jọ bẹ́ẹ̀ o àfẹn tó bá jẹ́ fake. nínú ẹ̀sìn tèwo. tẹ́ ń gbọ́. nínú ẹ̀sìn. kìrìsìtẹ́nì tẹ́mi ń sìn o kò sí tó jọ ń tẹ́ sọ yẹn for better for worse nítorí ẹ ti búra lórí ọ̀tá àti wá jẹ́ pé fake Christian ni ẹ́ ṣùgbọ́n àwọn ẹ̀sìn míì wọ́n ní mẹ́rin lọ́lọ́run wí wọn àwọn ẹlòmíín sọpọ́ọ̀tì ẹni o wọn ló ní ìṣòro ayé ẹ̀ má bá yí. àwọn míì rè wọ́n lè tọ́ ìpàṣẹ mi ni wọ́n mọ̀ á jò ògùn sí ẹ̀ wá di dandan nulẹ̀ ni wọ́n lè máa fi àwọn mi wọ́n lè máa bí wọn lọ́tí wọn ṣùgbọ́n títí wá o tẹ̀ tí gbọ́dọ̀ lórí ọ̀tá tó bá lọ yọ ọ ṣe gan ọ̀nà ẹ̀ máa dàrú nítorí tí n bá fẹ́ gbàdúrà fáwọn tó fẹ́ ṣe ìyàwó máa kásẹ̀ ẹ̀wọ̀n máa sọ fún wọn pé tó fẹ́ fẹ́ ọkùnrin fẹ́ mi èmi ló ń bá ẹ sọ̀rọ̀ yìí o wà á kábàámọ̀ kó mọ̀ mí o tó bá búra wájú mi àbí yọ̀ọ́ta mi tó ṣá dáradá tó o bá yàwó ìwà kú kékeré o máa sọ fún wọn bá ní èmi ò ṣe pásítọ̀ o prophet lè má tán èmi o tó fẹ́ fẹ́ arábìnrin yìí àbò fẹ́ fi play lọ play bọ́ọ̀lù ẹ̀ ní stadium bòmí stadium bí o má play game bí o wà á fẹ́ yàwó kódà máa fún ẹ lówó yọ mo lè rájọ́ mi ra sóòtù fún àti ẹgbéyàwó ṣùgbọ́n kó má tán yọ mi tí mi bá wà ò ní fi rọrùn ló gbèsè ayé ẹ kọ̀rọ̀ mi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sá lọ ní ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ wọn lẹ̀ ní wọ́n sá lọ ní wọ́n ní olùmọ̀ mo ní àtúntò èèyàn burúkú ni ẹ ní ìyàwó mi wà tẹ́ pé ákùn dáàdi ẹ máa ṣe mi wà tẹ́ pé dáàdi ẹ wọ́n ní báwọn ẹ kó máa lọ bẹ̀ tí mo sọ fún mi ṣe pé fún tó bá ṣe báyìí tó bá ní lọ́kàn àwọn ni tó dáa náà nìyẹn tòmí o kò wọn ṣe bẹ́ẹ̀ ní ìbá wa àwọn tèmi bẹ́ẹ̀ mi bá ọkọ ìṣẹ́rí àwọn kó àtọ́ fẹ́ra wọn ní Dubai ọ̀gá sọ̀rọ̀ lórí online níbẹ̀ náà ti túká online yẹn sọ́ọ̀rì ní bọ́ọ̀ṣìp yẹn níbẹ̀ náà ti túká nígbà tí òṣìkọ́ ti lọ tó ń rí i pé ìgbọ́n tí mò ń sọ wà ní Bible tí ọkọ ń ṣe wà contrary ó rí i pé àwọn àkọ́kọ́ tí mò ń dẹ̀ separate ọkọ ti níyàwó ìyàwó náà ti rẹ́ lómi ìsìn tó bá ti di ẹ̀ mú ṣùgbọ́n ìjókòó máa ń dùn mí ni pé ṣe rí àwa èèyàn ìmọ̀ tí báwọn yẹn fẹ́ wí náà o mo fẹ́ fi Ọlọ́run bẹ gbogbo àwọn tó bá ń gbé wọn lápáta nítorí àwọn yẹn kẹ́ pè mí lè ní mo jẹ́ woman rapa àpáyà mi mo lòkè ṣe àpáyàwó tiẹ̀ o nítorí àwọn ẹ̀kọ́ fẹ́ náà rẹ̀ wí ṣe rí a máa ń fìyà jẹ obìnrin ẹ̀ dá kò dá lọ́nà wo níjọ́ tí bàbá àti ìyá tí bàbá àti ìyá mi bá àwọn ará wọn sùn ṣé ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. obìnrin máa jẹ́ ni o obìnrin máa jẹ́ ni o ọ̀sẹ̀ dà tó mọ̀ o. níjọ́ tó ń bá àwọn ọ̀nà àwọn sùn ègé náà tó ń bí àbúrò mi tó jó obìnrin ọ̀sẹ̀ tó mọ̀ Ọlọ́run ló fà á tó fi jọ́kùnrin ọwọ́ Ọlọ́run ló ti wá. ní fi jóbìnrin ọwọ́ Ọlọ́run ló ti wá kì í máa sọ pé tó lè pẹ́ nìkan jóbìnrin kì í máa ṣì tiẹ̀ Ọlọ́run á fìyà jẹ mí o. tọ́lọ́ mò ń dá lẹ́bi yẹn. nígbà tó kọ òròyìn tí wọ́n rọ́kùnrin nínú fámìlì obìnrin náà tó àmà bílẹ̀ mùjù wọ́n lè kó ti lọ lòkulò wọ́n lè kó ti yòóyún jẹ ní wọ́n lè gbé ṣé ọkùnrin yẹn òun ò lè níṣòro. tẹ̀bá ní ìgbọ́ta àti bá 100 bá ní bóyá ẹbí méjì náà ti máa bí ọmọkùnrin ètò obìnrin máa ní problem jù wọn máa ń dà sí lòun lójú kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí Christianity is supposed to be pure. pure ni pé n tí ò ní àbàwọ́n tí ẹ̀ máa balance yẹn dẹ̀ common láàrin àwa èèyàn a
máa ń lè mọ obìnrin tí ó bá ti lóyún ní kò sí tàn ní sọtán kódà best friend ọ tó yọrẹ ọkọ ẹ a máa sọ pé ọjọ́ lọ́wọ́ gbọ́gbọ́ dá sí kódà kó jẹ́ pásítọ̀ kí ni gómìnà wa ṣe tí òun ló fà á ni àbúrò òun náà bẹ́ẹ̀ ẹ̀ka àwọn ìyá ọkọ wèrè wọn yẹn mi àjẹ́ dikines ní church o kálọ́mọ tiẹ̀ ní kọ́ a máa tẹ́ tiẹ̀ tó bá ti ṣe gbá wọ́n á gbà ládùúgbà gbogbo ẹ̀ tó wà náà àdánwò báyìí mo pa aláṣẹ kí ọlẹ̀ ọ̀la kó sọ nínú lórúkọ Jésù kí ọlẹ̀ ayọ̀ lórúkọ Jésù gbogbo ọwọ́ tó gbélé nínú gbogbo ọlọ tó gbélé inú tí ọ̀jẹ̀ kẹrọ oyún ní mo bàjẹ́ ní orúkọ Jésù gbogbo ẹni tó ń sunkún lọ́wọ́ báyìí fáyọ̀ ọmọ bí mo pa aláṣẹ ọdún tó parí ẹ̀gbọ́n mọ́jú lórúkọ Jésù ìwọ ògbólógbò ọkà tó tapá síbi kan ìwọ ògbólógbò àjẹ́ tó ń joyún mu iná ìdájọ́ bẹ̀ sínú ọ̀dọ́ láti wákàtí ìlọ àǹtí yẹn lóyún àbímọ lójú ayé ẹ̀ ní òní kú àbàwọ́ lọ jẹ́ oúnjẹ ọmọ ẹ ló máa pa ẹ̀ lórúkọ Jésù so bí tí mo wá ẹ̀ dẹ̀ sí nìyẹn. ó dà ẹ fáwọn èèyàn lámọ̀ràn ká máa ṣe lọ kẹ́ẹ̀sì pé nọ́mbà yín kẹ́ẹ̀dá kọ́ ilé ẹ̀kọ́ mi kí mi tí ẹ bá wà lágbàáyé ogun kò ṣe kó má jà torí wọn sọ̀rọ̀ kan lẹ̀ Yorùbá nígbà tí wọn kékeré a máa ń jójó ra níta mọ̀ pé ó túmọ̀ sí wọn sọ pé ilé ayé wọn ní ogun láyé ẹnìkan tí ẹ̀kọ́ ní kọ́ńgbà kan ìbá tètè múra sílẹ̀ alókọ̀ nìyẹn náà o. bẹ́ẹ̀ni n ò tètè mọ̀ pé lé ogun láyé o pójú ogun láyé o nbá máa ti múra sílẹ̀ láti ìgbà èwe lèmi kì bá máa ti múra sílẹ̀. ṣé tí máa gbọ́ orin yẹn gbà mí àti etí káyíká lọ́lẹ́fẹ́ lẹ́yìn ọ̀kan màtó lásídẹ́ǹtì tó ní omi ojú mi máa ń mì ní lògẹ́lògẹ́ àwọn ṣe kọ́ nìyẹn ìmọ̀ tó mọ̀ bí ayé yìí fẹ́lẹ̀ ọ̀gá mi mà ló fi pèrè ìgbẹ́ rán mi lómi ìgbé ayé mi yọ̀ mí tẹ̀rẹ̀ ó dẹ̀ fọ́ ẹ̀yìn èèyàn wa ọmọ tó ń pè lógun ṣá ogun ń ṣèjà o ogun ni pé n tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ò mọ́ n tó ń bọ̀ wájú ò mọ́ n tó máa já sí ò mọ́ ó dẹ̀ ń gbọ́ pé ogun láyé yẹn wọ́n ní wàá pẹ́ wọ́n ní wàá ẹ̀bí àpàlọ́ ló máa hẹ́ndì sí lálẹ́ sórí ẹ pé ṣá wọ́n lógun láyé yẹn sì ọkọ̀ dédé yọ ọkọ̀ ẹ̀sẹ̀gbẹ́ kan bẹ́ẹ̀ sí tàtàtàtà tó mẹ́ tó ń ṣọ́tọ̀ ẹ̀ wọ́n lógun láyé ọkọ̀ dédé kan tó ń jẹ yẹn dùn ọmọ ẹ̀sìn jẹ́ jàmùjàmù are you out of your mind wọ́n lógun láyé ẹ̀sọ̀ ṣe náà sọ fún ẹyin yẹn máa fi ọpọlọ jayé máa fọpọlọ rìn otherwise ẹni tó ń ṣú ẹ ò mọ́ ó lè gbọ́ bẹ́ẹ̀ tó ń ṣú ẹ tó bá fẹ́ bẹ́ lọ́wọ́ wàhálà tó bá fẹ́ tìláyé gbogbo ẹ̀kọ́ ni àdúrà gbogbo ẹ̀kọ́ ni kò máa sáré kiri ọgbọ́n pẹ̀lú ẹ̀ fọgbọ́n lórí ayé torí ọgbọ́n nìyàn fi ń lò wọ́n dẹ̀ fẹ́ sọ̀rọ̀ kan nígbà tí mo lọ bá Ọlọ́run kí ló ti ẹ̀ṣẹ̀lẹ̀ tọ́lọ́run sọ fún mi náà olótù ẹ rántí pé mo sọ fún yín gbèsè àyè mi ṣe jẹ́ nígbà tí wọ́n ṣe bí mi tí wọ́n fẹ́ kí n wá sílé ayé nígbà tí wọ́n mọ̀ mi wọ́n á sọ fún mi pé ìwọ mọ̀ pé ẹni tí ò fẹ́ kéèyàn ọ̀rọ̀ kọ fẹ́ tí ò fẹ́ kéèyàn ìyàwó fẹ́ tó bá fẹ́ ọkọ yẹn kò ní fẹ́ kóyún ní tó bá tó bá lórí yẹn ní tán kò ní fẹ́ kó bí ọmọ yẹn bẹ́ẹ̀ni tó bá tó bá lọ́mọ mi kò ní fẹ́ kó ọmọ yẹn tó yé bẹ́ẹ̀ni Ọlọ́run ṣe èmi ò rò bẹ́ẹ̀ ni Ọlọ́run ní ó lè jẹ́ pé ilé ayé ogun ni bó ṣe ń jà kan mí ti ń dúró yẹn nítorí lè fi ṣẹ́gun ẹ̀ ní pé kó súnmọ́ Ọlọ́run kó dẹ̀ máa fọgbọ́n lórí ayé because olùdarí ayé gbé ìkádé ẹ̀pọ̀ jì yan lé lọ mi ò sì jíṣẹ́ àwọn ọ̀kan máa pọ̀ ńbẹ̀ mi tó gbé àwọn ẹ̀ka máa pọ̀ ńbẹ̀ nínú fámìlì àyẹ̀ká tó ń lọ́mọ ìyá ẹ̀. So trade this life with caution ètò ìmọ̀ ẹ̀gbọ́n alámọ̀ràn nìyẹn so ìyẹn àmì òye padà +3469825646 +3469825646 tí wọ́n fẹ́ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ fídíò láti ṣe pẹ̀lú Bembeyeke ẹ lọ sí Google ẹ kọ síbẹ̀ Prophet Fẹ́mi Wahab prophet yẹn á jẹ́ tí méjì Prophet Fẹ́mi Wahab ẹ̀rí oríṣiríṣi tàbí kọ́ Prophet Fẹ́mi Wahab lásán tẹ̀tí tó gbogbo ẹ̀rọ máa jáde síbẹ̀ ẹ̀dẹ̀ tó lè yọ sí YouTube àwọn ọ̀kan ẹ̀rí Believer Citadel ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọkàn gbéyàwó ní oríṣiríṣi ogun tó ń jà yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe lè bọ́ ńbẹ̀ fídíò wà bẹ́ẹ̀ lóríṣiríṣi tẹ́ máa wò tó ẹ̀dẹ̀ gbádùn ẹ̀dẹ̀ gain oríṣiríṣi ńbẹ̀ Ọlọ́run ní fi wá sílẹ̀ ní orúkọ Jésù àmín. tó ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab ẹ jẹ́ àmọ́ yọ̀ǹda yín lórí ètò ẹ ṣeun ẹ̀yin èèyàn wa jákèjádò àgbáyé ẹ share fídíò yìí ó ṣe pàtàkì torí àwọn míì tí fídíò yìí ó ṣàǹfààní fún ẹ lọ sí ojú òpó ìfi èrò ẹni hàn sí comment section ẹ jẹ́ àmì ìròyìn gan Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi Bembeyeke lẹ́ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bembeyeke ẹ máa pín kẹ́ máa share ẹ̀ fáwọn ẹlòmíì lónìí Bembeyeke.
ṣetán láti mú àfojúsùn ọlọ́jọ́ pípẹ́ rẹ ṣẹ. bí ọ̀wọ́n gógó àti àìtó oúnjẹ ṣe ń bá àwọn èèyàn fínra. ṣiṣẹ́ àgbẹ̀ kódà bó o jálákọ̀wé tàbí ń gbé lókè òkun. Isnad Homes and Properties ṣàgbékalẹ̀ Flourish Estate ìkànnà balógun tí kò jìnnà sí Gateway Polytechnic ṣàpàdé 15-minute drive ni. Isnad ṣètò àǹfààní aláìlẹ́gbẹ́ fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ tiwọn. ló bá gba 10 kg kóró àgbàdo fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 20 bundles igi ẹ̀gẹ́ fún éka kan lọ́fẹ̀ẹ́ tàbí 500 igi ọ̀gẹ̀dẹ̀ tí o máa gbìn fún éka kan lọ́fẹ̀ẹ́. ní èyí tó o bá fẹ́ nínú ẹ̀. ẹ má gbàgbé pé àǹfààní yìí wà fún ogún ènìyàn tó bá kọ́kọ́ sanwó lẹ̀ 3 million naira ní éka kan. ilẹ̀ oko Isnad Homes and Properties tún wà ní Ìtorí, Ọbáfẹ́ àti Orílẹ̀ Òkò. bí o bá fẹ́ dáko tí kò sì sí ààyè fún ọ láti mójútó ìlànà àti àsọyé wà tó sì máa rówó látòrí ilẹ̀ tó bá rà. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. gbé ìgbésẹ̀ lónìí kí àsìkò òjò tó ń bọ̀ yìí má fò ọ́ ru. iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ilé wa ẹni òṣìṣẹ́ a máa jà.